ọmọ kó tó jíire abẹ́ ti sùn oorun ẹ̀wẹ̀ bí àkókò ikọ́ àṣírí ti tú o. Àṣírí àti orúkọ àwọn ajínigbé tó jí àwọn ọmọ ìlú Ògbómọ̀ṣọ́ gbé pẹ̀lú olùkọ́. Mo wá láti mú gbogbo ẹ̀ wá fún yín lẹ́kùnrẹ́rẹ́. Àṣetíkú ilé ò bá pani tòde ò lè rí ni mú. Ẹ jẹ́ ń gbé yín débẹ̀, ẹ wá wo orúkọ wọn. Ẹ wo ṣe mọ̀ pé last time tí mo ṣe fídíò mo ń jẹ́ kó yé wa pé àwọn eléyìí tó jí ọmọ gbé yìí wọn ò kì í ṣe àwọn Fúlàní tí mo ní ọ̀pọ̀lọpọ̀ ojú ìṣe wá jọ ojú ọmọ Yorùbá. Náà àṣírí ti tú. Mo fẹ́ lè sọ fún yín wípé majority àwọn tó ṣiṣẹ́ kidnapping yẹn ọmọ Yorùbá ló pọ̀ jù nínú wọn. Kódà màá mú gbogbo ẹ̀ fún yín lẹ́kùnrẹ́rẹ́. Ẹ jẹ́ kí n sáré gbé yín débẹ̀. Ọmọ Oòduà, nígbà tí àwọn agbófinró àgbà tí àwọn ọmọ ogun Nàìjíríà pẹ̀lú àjọ DSS tí wọ́n investigate dáadáa, ẹ wò ó gbogbo bí wọ́n ṣe mú àwọn agbésùmọ̀mí yẹn òun ni mo máa sọ fún yín bí. Gbogbo orúkọ àwọn ọmọ tí ó jíyàn gbére o. Àkọ́kọ́ Àyànwọlé Gbénga, ẹlẹ́ẹ̀kejì wọn ni Rafiu Abdulmajid. Ṣé wá rí Majidi, ìyẹn Abdulmajid, òun yẹn ni supplier. Bóyá wọ́n fẹ́ ra oúnjẹ ni o àbọ̀ fẹ́ ṣe anything, òun ló máa ń supply, òun ló máa ń ránṣẹ́ tó máa lọ ń gbé nǹkan fún wọn nínú igbó. Ṣé ẹ rí lọ́wọ́ yìí mo fẹ́ yànnàná gbogbo ẹ̀ lórí àwọn tó jí àwọn ọmọ yìí gbé tí ọ̀pọ̀lọpọ̀ tàbí ìjọba tó ń wò bóyá àwọn ọmọ Ansaru ni àwọn Ansaru ló ṣiṣẹ́ yẹn. Kì í ṣe àwọn Ansaru ló ṣiṣẹ́ yìí o. Ẹ má jòyè ẹ̀yin lẹ́nu tí n bá sọ pé àwa ara wa àwọn ọmọ Yorùbá bíi tiwa ni. Ṣé ẹ mọ̀ pé nínú fídíò tí mo ṣe lọ mo ní àwọn àjọ DSS wọ́n mú gbogbo àwọn alamí gbogbo àwọn informant tí àwọn ajínigbé yìí ń lò. Wọ́n mú wọn, wọ́n wá ń fi òbí wọn tírẹ́tì wọn, ẹbí wọn tírẹ́tì wọn. Gbogbo àwọn informant tó ń fún àwọn ajínigbé yìí ní ọwọ́ gbogbo wọn pátápátá ni àwọn àjọ DSS mú. Ohun tó wá bà mí nínú jẹ́ ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn aráabí ọmọ Yorùbá ló pọ̀ jù nínú wọn. Mind you, àwọn Fúlàní Haúsá ń bẹ́ẹ̀ o, ṣùgbọ́n Yorùbá ló ní 70% èrò nínú àwọn tó jíyàn gbé yìí. Àwọn tó tiẹ̀ tún wá ṣe informant ọmọ Yorùbá ló pọ̀ jù nínú wọn. Lára àwọn informant yẹn ẹni tí wọ́n kọ́kọ́ mú tí àwọn àjọ DSS kọ́kọ́ mú ni Sunday Adéwuyì. Ó yà yín lẹ́nu, èmi tí mo sọ fún yín pé ọmọ Yorùbá ló pọ̀ jù nínú wọn. Ẹ jẹ́ ń tẹ̀síwájú. Ẹlẹ́ẹ̀kejì lára àwọn informant yẹn ni Buhari Babangida Buhari Awalu. Kò dìgbà tó bá sọ fún yín ẹ ti mọ̀ pé àwọn Fúlàní leléyìí, àwọn Haúsá lórúkọ eléyìí. Gẹ́gẹ́ bí information tó tẹ̀ wá lọ́wọ́ ni pé ṣé ẹ rí Awalu ìyẹn Babangida Buhari, ìlú Ìbàdàn ni ọwọ́ ti tó. Ní ìlú Ìbàdàn ni wọ́n ti arrest ẹ̀. Ẹ wá mọ̀ tó pani lẹ́rìí jù, níbi ọjọ́ yẹn gangan ni wọ́n ti arrest Babangida Buhari débi pé iṣẹ́ ọlọ́kadà, àwọn tó ń wa ọ̀kadà níṣẹ́ tí Babangida Buhari ń ṣe o. Kí ọwọ́ tó tẹ̀ àṣọ ń ṣiṣẹ́ fún àwọn agbésùmọ̀mí, ó ń ṣàgbédègbà fún wọn. Ṣé wá rí pé ó yẹ ká máa fura sí àwọn àbókí tí wọ́n jẹ́ ọlọ́kadà nínú ilẹ̀ Yorùbá. Ṣé rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wá láti north tó kó wá tó wá ṣiṣẹ́ ọ̀kadà, mò ń sọ fún yín wípé wọ́n plant wọn sínú ilẹ̀ Yorùbá ni láti máa ṣalamí fún wọn. Ọ̀kan làṣírí ẹ̀ tú yìí. The same ẹlẹ́ẹ̀kẹta ni Aliu Kabiru, ìyẹn náà ìlú Ìbàdàn ni ọwọ́ ti tó. Ẹlẹ́ẹ̀kẹrin lára àwọn ajínigbé tí wọ́n mú ni Àyànwọlé Gbénga. Nígbà tí àwọn àjọ DSS tí wọ́n ṣe investigation wọn dáadáa lọ́ṣẹ̀ṣẹ̀ tó mú Àyànwọlé Gbénga yìí o, lọ́wọ́ ṣẹ̀ṣẹ̀ tẹ̀. Ṣé rí ó di mẹ́rin o. Ẹlẹ́ẹ̀karùn-ún ni Majid Rafiu, ìyẹn Rafiu Abdulmajid. Ohun tó wá pani lẹ́rìn jù ni pé ṣé rí alára àwọn ajínigbé yìí wọ́n tún ní graduate nínú wọn. Ó yà yín lẹ́nu, wọ́n ní graduate tí yẹn kẹ́kọ̀ọ́ tó gboyè tó lọ yunifásitì. Ṣé ká sọ pé kò síṣẹ́ nílùú
ló sùdí ẹni tó ń ṣiṣẹ́ fún àwọn agbésùmọ̀mí ni àbí ká sọ pé condition ló kọ̀ díẹ̀ sí títì. Ayọ̀mídé Adélẹ́yẹ òun lórúkọ gírádùétì tó wà lára àwọn ínfọ́máǹtì tí wọ́n mú. Odidi gírádùétì ni òun náà ń join darapọ̀ mọ́ àwọn ínfọ́máǹtì fún àwọn agbésùmọ̀mí. Ẹ wá wo bí àwọn ọmọ ogun Nàìjíríà ṣe mú wọn nìyí o. Tẹ́ ẹ bá gbàgbé Babangida tó ń bẹ láàrin wọn, ìyẹn Babangida Buhari, tẹ́ ẹ bá gbàgbé tí wọ́n mú lọ́jọ́ èyí tó ṣe ọlọ́kadà pẹ̀lú Adélẹ́yẹ Ayọ̀mídé tó jẹ́ gírádùétì. Ṣé ẹ rí gírádùétì tó jẹ́ Adélẹ́yẹ Ayọ̀mídé yìí? Lára àwọn tí wọ́n jí gbé yẹn, lára àwọn olùkọ́ wọn, fóònù ara àwọn olùkọ́ yẹn ń bẹ ní ọwọ́ rẹ̀. Òun ló gba fóònù ìkan lára àwọn olùkọ́ yẹn sọ́wọ́, ìyẹn àwọn tíṣà. Ṣé rí fóònù yìí ni àwọn DSS trace tí wọ́n track ẹ̀ down dé ọ̀dọ̀ Adélẹ́yẹ Ayọ̀mídé. Bí wọ́n ṣe mú òun nìyẹn, odidi gírádùétì. Ṣùgbọ́n nígbà tí investigation lọ dáadáa, ibẹ̀ ló ti píkì gbogbo àwọn tó kù. Ibẹ̀ ló ti discover pé informant ni wọ́n jẹ́ sí àwọn ajínigbé yìí. Ṣé rí gbogbo àwọn informant wọ́n ti ya plan wọn sílẹ̀. Gbogbo bí àwọn ajínigbé yìí ṣe wọnú school kò ṣẹ̀yìn wọn. Gbogbo bí wọ́n ṣe wọnú igbó kò ṣẹ̀yìn wọn. Kódà wọ́n ti plan débi oúnjẹ, gbogbo bá ṣe máa live nínú igbó tí ò ní sí any problem, tí ebi ò ní pa wọ́n tàbí àwọn ọmọ náà. Gbogbo ẹ̀ pátápátá ni àwọn informant yìí wọ́n ti carried out. Ṣé wá rí lẹ́yìn tí wọ́n ti arrest àwọn informant tán, ìgbà yẹn ni àwọn ọmọ ogun Nàìjíríà yẹn Nigeria military wọ́n wá come up with one idea since tó ti jẹ́ pé solution ti ń wà fún wọn láti kó àwọn ọmọ yẹn láti gbà wọ́n lẹ̀. Òun ló fi wá mú idea pé káwọn yí gbogbo igbó yẹn ká kọ́ surround gbogbo inú forest yẹn, whereby those kidnappers will not have any opportunity to come outside again. Ṣé mọ̀ pé wọ́n ti mú gbogbo àwọn informant wọn tí wọ́n máa ń fún wọn lọ́wọ́, tí wọ́n máa ń gbóúnjẹ fún wọn. Gbogbo bá ṣe live kò ṣẹ̀yìn informant wọn. Náà nígbà tó ti wá mú àwọn informant yìí, they don't have any option than to surrender. Àwọn ajínigbé wọn ò ní option ju pé kó surrender lọ. Ẹ wá mọ kókó inú ọ̀rọ̀ yìí o, ẹ gbọ́ o. Ṣé ẹ rí ẹni tó jẹ́ olórí ẹgbẹ́ ajínigbé yìí, ìyẹn leader wọn tó ṣe kò kárí àlùalá tó direct wọn yìí? Ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ ni ẹni náà. Kódà ọmọ bíbí Oríire local government gangan ni. So ìdí rèé tí mo fi ń sọ pé tí ikú ilé ò bá pa ni tòde ò lè rí ni mú. Ọmọ bíbí ìlú yẹn ni. So ó ti mọ in and out, ó ti mọ gbogbo perimeter fences, ó ti mọ gbogbo inú igbó tí ó wọ inú Ògbómọ̀ṣọ́ yẹn. Gẹ́gẹ́ bí information tó tẹ̀ mí lọ́wọ́, allegedly, ṣé ẹ mọ̀ pé wọ́n pa olùkọ́ maths teacher ìyẹn Oyèdòkun Michael? According to bí information yẹn ti tẹ̀ wá lọ́wọ́ allegedly, a gbọ́ pé ó dàbí wípé ṣe rí olùkọ́ yìí ó dá ìkan mọ̀ lára àwọn ajínigbé yìí. Ó rí wọn, ẹ mọ̀, wọn ò bójú, ó dá ìkan mọ̀ lára wọn. Allegedly ni o. Gẹ́gẹ́ bí òye tèmi ni pé bóyá ó mọ ìkànnù wọn dáadáa. Since tó ti jẹ́ pé olórí ajínigbé yìí, ìyẹn àwọn gang leader wọn yìí, ọmọ ìlú yẹn ni, ọmọ Oríire local government, ó possible kí tíṣà yẹn dá a mọ̀. Bóyá ká sọ pé ìdí rèé tí wọ́n fi bẹ́ orí arákùnrin yìí. Ṣó ti wá hàn gàdàgbàǹgbà sí yín wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá wọ́n ti yan iṣẹ́ ajínigbé láàyò. Ó ti clear ń sìn wípé Yorùbá gangan ló pọ̀ jù nínú àwọn tó jíyàn gbé yìí. Ohun tó wá ń dùn mí jù ni pé àwa ń pariwo pé àwọn Fúlàní darandaran ni, àwọn ajínigbé ni, àwọn bandit ni, àwọn agbésùmọ̀mí ni. Àṣé ọmọ Yorùbá, àṣé ikú ilé gangan òun ló ń pa ni. Ẹ wá imagine ká ní àwọn ọmọ ogun Nàìjíríà àti DSS wọn kọ́ mọ̀ pẹ̀lú idea pé kó sọ̀rọ̀ ní gbogbo forest yẹn. Àwọn informant tó mú yìí ni wọ́n ṣẹ̀ṣẹ̀ give information gbogbo àwọn ẹbí àwọn tó kù nínú igbó, ìyẹn àwọn ajínigbé tó wà nínú igbó yìí. Àwọn family wọn yẹn ni wọ́n wá padà wá lọ trace tí wọ́n máa mú lẹ́yọ kọ̀ọ̀kan.
òun fámìlì lọ fi ń tírẹ́tì ní àwọn ajínigbé yìí nínú igbó tí ó fi wá jẹ́ pé àwọn ajínigbé yóò lọ option than to surrender. Wọ́n wá pe ìjọba pé ẹ wá let us dialogue, ẹ jẹ́ ká jọ negotiate. Nígbà tó rí pé they don't have any option again, ọwọ́ ti tó wọn, wọ́n wá ní káwọn negotiate. Ìyẹn ló wá wíìkì àwọn ajínigbé pé they don't have any option o. Even gbogbo informant tó yẹ kó máa fún wọn lọ́wọ́, wọ́n ti mú wọn. Ṣé ẹ rí ọmọ Yorùbá tí bá ń sọ fún yín wípé bíkú ilé ò bá pa ni tòde ò lè rí ni gún. Ṣé ẹ rí pé ti gbèrú wá látẹ̀yìn àwọn ọmọ wa tó jẹ́ kó tún jẹ́ tó máa dìde láti gbé Yorùbá ga, ọ̀pọ̀lọpọ̀ wọn ti yan iṣẹ́ ajínigbé láàyò. Ẹ wo àárín ìjùbá ìlọ lórí ìkànnì wa o, Ileodua. Ẹ lè bá tiwa jẹ́ pẹ̀lú like, ẹ bá tiwa jẹ́ pẹ̀lú share, ẹ bá wa bó oko lọ fà, ẹ subscribe. La fi ń sọ fún yín wípé Ileodua ilẹ̀ àbínibí wa, Ileodua gbé wa o, bẹ́ẹ̀ kò ní gbé ọ̀dàlẹ̀.